ọwọ́ ti ba ògbóǹtarìgì ọ̀daràn pọ́nbélé kan tó jẹ́ irinṣẹ́ fún àwọn tó wà nípò ńláńlá lórílẹ̀‐èdè nàìjíríà yìí. Ẹ kú dédé àkókò yìí o ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV. Arákùnrin kan bẹ tó orúkọ rẹ̀ ń jẹ́ Alhaji Bashir Adejia. Òun náà ni ọwọ́ àwọn ọlọ́pàá mà ti bá o látàrí ìwà láabi eléyìí tí wọ́n kọ́kọ́ fi sùn kó tó di wípé àṣírí padà tú wípé oníṣẹ́ láabi gidi gan ni o. Ṣùgbọ́n ohun tó wá ń yani lẹ́nu jù lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí tó fà á tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ń sọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ni wípé Alhaji Bashir Adejia yìí ló jẹ́ àwọn tó jẹ́ ọ̀tọ̀kùlúùlú pàápàá jùlọ láwọn tí wọ́n dipò ńláńlá mú náà ní ń bá ṣiṣẹ́ o. Alhaji Bashir náà ni ó jẹ́ ògbóǹtarìgì ọmọ gànfẹ́ ni wọ́n ní ó ti fìgbà kan jẹ́ òṣìṣẹ́ fún ẹni tó jẹ́ Minister of Defence lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún Bello Matawalle lásìkò ìgbà tí ó wà gẹ́gẹ́ bí alákòóso fọ́rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Èyí gangan ló mú o táwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí fọ́nrán fídíò rẹ̀ tó gborí ẹ̀rọ ayélujára kan nígbà tí ó ní nǹkan ṣe pẹ̀lú àwọn tí wọ́n dipò ńláńlá mú lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní kódà ó ti fìgbà kan jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Matawalle nígbà tó wà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Zamfara lọ́jọ́ ajé Monde ọ̀sẹ̀ tá a lò kọjá yìí. Òun náà ni wọ́n máa rọ́wọ́ tó Alhaji Bashir Adejia o lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa Nàìjíríà ẹ̀ka ti ìlú Àbújá tí wọ́n gbé ìgbésẹ̀ ní ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2024 lẹ́yìn ìgbà tí wọ́n ti gba ìwé ẹ̀rí àṣẹ wípé kí wọ́n lọ gbé àti kí wọ́n yẹ gbogbo ilé rẹ̀ wò lẹ́yìn ìgbà tí wọ́n ti fi ẹ̀sùn ìwà burúkú kan tí wọ́n fi kàn án àṣẹ̀yìnwọ́ ṣẹ̀yìnbọ̀. Wọ́n mà rí wípé ó jẹ̀bi ẹ̀sùn yìí o lọ yẹ gbogbo ilé rẹ̀ wò tí wọ́n sì kó gbogbo àwọn nǹkan tó dàbí ẹ́síbíìtì láti lè fi takò nílé ẹjọ́. Lẹ́yìn ìgbà tí wọ́n rọ́wọ́ tó tí wọ́n gbé tán òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán fídíò oníṣẹ́jú àyá kéékèèké ló bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan. Kódà àwọn fọ́nrán fídíò kan gborí ẹ̀rọ ayélujára kan níbi tó ti jókòó àti àwọn ọ̀tọ̀kùlúùlú ilẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ gbajúmọ̀ ní ilẹ̀ yìí tí gbogbo wọn jọ jókòó papọ̀ tí wọ́n ń dúnàádúrà lórí àwọn góòlù àtàwọn nǹkan míì. Kódà wọ́n sọ wípé Alhaji Bashir yóò ibi tó yẹ ọmọ gànfẹ́ dé ó ti fìgbà kan ṣiṣẹ́ o fún ẹni tó jẹ́ aṣáájú orílẹ̀‐èdè Libya Muammar Gaddafi tí gbogbo wa mọ̀. Bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́dún 2020 nígbà tí Matawalle tó fẹ́ lọ gbé àpótí góòlù kan láti lè fi ṣàfihàn rẹ̀ sí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ààrẹ Muhammadu Buhari nígbà náà lọ́hùn-ún. Adejia yìí ó tẹ̀lé Matawalle o ó tẹ̀lé lọ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán fídíò àti àwọn fọ́tò tó gborí ẹ̀rọ ayélujára kan òun náà ló máa fi hàn wípé ìbádọ́rẹ̀ẹ́ tó dára ń bẹ láàrin òun àti Bello Matawalle dáadáa o. Ohun tó tún wá yani lẹ́nu jù ni wípé lásìkò yìí òun àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n tún padà rí àwọn píkṣọ̀ o eléyìí tí wọ́n rí wípé àwọn méjèèjì wọ́n jọ bọ̀wọ́ rẹ́rìn sí ara wọn. Kódà bóyá lẹ mọ̀ wípé orúkọ èyí tí wọ́n dọ́gbọ́n sọ Adejia yìí tó jẹ́ orúkọ ìnagijẹ rẹ̀ Villa Boy náà ni wọ́n pè ó nítorí wípé ìwọlé ń jáde ní Aso Rock Villa òun náà ní o. Ẹ jẹ́ ń kà á látara àwọn èèyàn tí píkṣọ̀ wọn tó ti jáde tí Adejia tó wà pẹ̀lú wọn: Fẹ́mi Gbàjàbíàmílà, Nuru Ribadu, Muhammad Badaru àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà wọ́n ní òun àti Kwamwanu ìyún Wàsíù Àyìndé
èyí tí ń kọrin fújì ńlẹ̀ Yorùbá wípé òun náà wà nínú wọn tí wọ́n jọ ń ṣe é papọ̀. Kódà ẹ̀yin tẹ́ ẹ bá jólólùfẹ́ Wàsíù Àyìndé Kwamwanu ẹ rí wípé lọ́pọ̀ ìgbà ni máa ń dárúkọ Adéjàyé nínú àwo orin rẹ̀. Láti ìgbà tí àwọn ọlọ́pàá ti wá rọ́wọ́ tó òun náà làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mà ti ń fárígá o wípé kí ló dé tí wọ́n jẹ́ ká mọ kúlẹ̀kúlẹ̀ nípa ìròyìn rẹ̀. Ṣé kì í ṣe pé wọ́n ti fẹ́ jáwé mẹ́nu mọ́, wọ́n ti fẹ́ já bo ròyìn ọ̀hún, wọ́n ti fẹ́ já bò lórí ọ̀rọ̀ Alhaji Bashiru Adéjàyé o. Ìkan lára àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torúkọ rẹ̀ ń jẹ́ Àlàdé Ayénirọ́mọ òun náà bẹ̀rẹ̀ sí ní pariwo eléyìí síta. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń béèrè wípé wọ́n ò gbọ́dọ̀ bo eléyìí mọ́lẹ̀ o nítorí wípé ọ̀gbẹ́ni Bashiru yìí gangan báyìí ni wọ́n ní wọ́n jẹ́ ń dá yín lágara lábì bí kò máa ṣòwò ìbọn àti ìwà láti máa gbé àwọn ọmọ jàǹdùkú lómi ọgbọ́n TV pàápàá jùlọ fún àwọn olóṣèlú. Ìkan lára àwọn tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ àwọn àgbààgbà apá àríwá ilẹ̀ wa Abdulaziz Sulemana òun náà ló máa sọ ló ní ẹ wò ó eléyìí náà ló ń jẹyọ gẹ́gẹ́ bí ìdúkokò sí orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n gbọ́dọ̀ tètè wá ìyanjú sí. Ẹ wò ẹ má jẹun pẹ́ lórí ẹ̀. Àṣírí ìkan lára àwọn tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́ ògbóǹtarìgì sí àwọn olóṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà látòkè wá désàlẹ̀ ó mà tú o níbi tí ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n rọ́wọ́ tó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń béèrè fún ìròyìn tó kúnlẹ̀ dáadáa kí àwọn ọlọ́pàá kí wọ́n má jáwé mẹ́nu mọ́ bo ìròyìn náà lórí. Ẹ má gbàgbé ẹ dákun ẹ share ẹ subscribe ẹ tẹ notification bell lórí ìkànnì Olómi Ọgbọ́n TV kẹ́ ẹ lè máa gbọ́ àwọn ìròyìn wa síwájú sí i.